Ẹ káàsán o, ẹ kú déédé àsìkò yìí, ẹ kú kó lè dáa. Mo kọ́ nílé, mo kálejò, mo kọ́mọdé, mo kágbà. Mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá lédè mi, abala ìdára ẹni lẹ́kọ̀ọ́. Ètò Yorùbá lédè mi, ó jẹ́ ètò tá a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa dára wa lárayá pẹ̀lú èdè Yorùbá àti láti máa kọ́ àwọn èwe wòyí ní adùn tó wà ní sísọ èdè Yorùbá. Nítorí ọ̀pọ̀ èwe òde òní ni wọn kò lè sọ Yorùbá nítorí Gẹ̀ẹ́sì ṣáá làwọn òbí máa ń sọ sí wọn. Lórí ètò ìdára ẹni lẹ́kọ̀ọ́ lónìí, álúfábẹ́ẹ̀tì Yorùbá ni mo mú wá fún yín, èyí tẹ̀ ń wò lójú ìran yìí. Òun ni mo fẹ́ kà fún wa lónìí. Mo fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ mi kí wọ́n tẹ́tí sílẹ̀ láti gbọ́ álúfábẹ́ẹ̀tì náà. Ìdí tá a fi mú álúfábẹ́ẹ̀tì yìí wá ni wípé ọ̀pọ̀ èwe ìwòyí ni wọn kò mọ̀ wípé Yorùbá ní álúfábẹ́ẹ̀tì tiwọn. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi. Lákọ̀ọ́kọ́, 25 ni álúfábẹ́ẹ̀tì tí Yorùbá ní. Èyí tó lọ báyìí wípé A, B, D, E, Ẹ, F, G, B, I, J, K, L, M, N, O, Ọ, P, R, S, Ṣ, T, U, W, Y. Ẹ jẹ́ ká tún kà á lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, ṣé ẹ ṣetán láti kà á tẹ̀lé mi? Bẹ́ẹ̀ni. Ó yá, ẹ wí tẹ̀lé mi. A, A, B, B, D, D, E, E, Ẹ, Ẹ, F, F, G, G, B, B, I, 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 J, J, K, K, L, L, M, L, N, N, O, O, Ọ, O, P, B, R, R, Ṣ, Sh, S, S, Ṣ, Sh, T, T, U, U, W, W, Y. Y. Òun lẹ ti gbọ́ yẹn o. Mo lérò wípé ẹ gbádùn ìdára ẹni lẹ́kọ̀ọ́ tá a mú wá fún yín lórí ètò lónìí. Tó bá tún dọjọ́ ètò lọ́jọ́ míì, a máa mú àpèjá àwọn álúfábẹ́ẹ̀tì yìí, ohun tí a lè fi wọ́n pè kó lè bá yéra wa dáadáa. Mo dúpẹ́